ẹ̀yin èèyàn ẹ wò ó ààrẹ ọ̀nà kakanfò tún ti sọ̀rọ̀ o lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí nílùú oríire níbi tí wọ́n ti jí àwọn ọmọ iléèwé gbé àti ohun olùkọ́. Mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ wìnrìnwìnrìn àṣírí tí ààrẹ ọ̀nà kakanfò tú. Kódà wọ́n tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ aburú tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin, báwọn agbésùmọ̀mí ṣe ń kọlu ìlú Ìlọrin tó jẹ́ pé wọn ò kọlu àwọn ẹ̀yà tó jẹ́ ti Fúlàní ńbẹ̀ ṣùgbọ́n ẹ̀yà Yorùbá ńbẹ̀ ni wọ́n ń ṣe ìkọlù sí, àti ìlú Kogi náà. Mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ. Kódà wọ́n tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ àti ọba Aláàfin Ọ̀yọ́. Ọ̀rọ̀ pọ̀ nu fọ́nrán yìí, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o láṣẹ Elédùmarè, ṣùgbọ́n tí ò bá ní bàjẹ́ ó dọwọ́ gbogbo wa nílẹ̀ Yorùbá. Ààrẹ sọ pé àwọn ò tiẹ̀ sọ pé dandan kí ìjọba gbé ètò ààbò yìí fún àwọn mọ́, kìkì wọ́n ṣàṣe ètò state police tí ó máa lè dáàbò bo ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí n dènà pẹ́nu, ẹ wá lọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́nu Ààrẹ Gani Adams. Àárín kábíyèsí Ọọ̀ni ìṣẹ́kúbà ìbáyèyí Aláàfin Ọ̀yọ́, àárín wọn gbọ́dọ̀ gún láti lè fèsì ogun yìí. Pé tá a bá ní a very solid cultural foundation, a fẹ́ tiwa láti defend ilẹ̀ Yorùbá, to sensitize government, because government bó ṣe wà ní tí wọn ò bá pariwo lórí nǹkan wọn ò ní ṣe o. Bí nǹkan bá ń dàrú tí ẹ̀ bá máa lẹ́ẹ̀ voice, ẹnìkan ti sọ̀rọ̀, Ayégbókìkí ti sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ dì mú. Ó ní ẹja báwọn blogger wa sọ̀rọ̀, àwọn blogger wa nǹkan tó ń contribute sọ̀rọ̀ yóò dá o. Wọ́n dẹ̀ ń pa irọ́ lórí ọ̀rọ̀ security, àwọn ọmọ wọn ti ń lò wọ́n láti politicize ọ̀rọ̀ insecurity yìí. A ní láti pe àwọn blogger wa ká bá wọn sọ̀rọ̀ kí wọ́n má ti máa lò wọ́n against wa lórí ọ̀rọ̀ security, kí wọ́n má fi dalẹ̀ Yorùbá rú. And general sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ ti dì mú, ó ní àwọn ìyẹn náà a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí. Mo wá fẹ́ sọ fún yín pé àárín àwọn ọba ńlá méjì tó fẹ́ mẹ́hẹ̀ẹ́ díẹ̀ báyìí táwọn blogger dálẹ̀ ló pọ̀ jù nú ẹ̀ o. Àwọn ẹlòmíì ti ń tú ìtàn Ilé Ifẹ̀, wọ́n ti ń tú sọ as a blogger. Ẹlòmíì ti ń tú ìtàn Ọ̀yọ́, wọ́n ti ń tú sọ, wọ́n ti ń parọ́ oríṣiríṣi. Tẹ máa imagine kẹ́yìn máa fẹnu bà ọ̀ràn míyàn jẹ́ bó ṣe great tó láyé yìí torí pé ọgbẹ́ ṣiṣẹ́ fún un. Àṣebí ilẹ̀ bá wo ìyá Starbuck, ó dẹ̀ dìde ó ní ọlọ́ta mi ò ní jèrè ọmọ mi. Nígbà tí wọ́n sẹ́ni kí ní ẹ̀sìn, mo ní kí ló fa ilé tí àyè sọ yìí. Ṣé mo gbọ́ owó oṣù ni àbí mo gba contract láti lọ́wọ́ ìjọba ni? For the past 11 years, owó ìjọba kan ò tẹ̀ mí lọ́wọ́ rí. 11 years. Bá a bá ń ṣọdún léyà, àwọn èèyàn tí ò sí ìjọba ló máa ń fún mi ní nǹkan. Kò sí ìjọba kan fi Ọ̀yọ́ state lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń gbé nǹkan wá. Kí ni wọ́n benefit láwọ́ ìjọba tó máa blame mi lórí ọ̀rọ̀ insecurity? Mo sọ fún ọ pé mi ò ní kí mo fẹ́ gbowó oṣù mi ní mo fẹ́ gba contract. Mo ní ká collaborate, ká partner tí ì ṣe pé o kàwé. Ìgbà tó máa kọ́ sọ̀rọ̀ èpè ló máa ṣẹ́. Ó ní Gani Adams ti sá lọ, ó ti sá lọ. Can you imagine blogger náà nìyá yẹn? Oríṣiríṣi bẹ́yẹn tó ń ṣe. Ẹlòmíì ò tẹ́ ẹ̀ mọ̀ pé ọjọ́ iwájú wà fún nǹkan tó ń bá sọ lẹ́nìí, ọ̀rọ̀ tán ni lọ́la. Gbogbo nǹkan yìí a gbọ́dọ̀ bá àwọn blogger wa sọ̀rọ̀. Níbo lẹ ti rí Igbo tó ń ṣìdí ara wọn síta bẹ́yẹn rí? Blogger, ṣé kò sí blogger ní ilẹ̀ Igbo ni? Wọ́n ní àwọn shortcoming wọn ò ṣìdí ara wọn síta. Even gan àwọn èdòsè tó ń bára wọn jà lórí ọ̀rọ̀ ọba Benin gan wọ́n ti stop ẹ̀ ń sìn. Ibo àwọn Fúlàní náà, àwọn náà ní blogger mélòó lẹ rí tí wọ́n sọ̀rọ̀ ara wọn láàrin wọn Yorùbá yìí náà ṣáà ni. Anything báyìí wọ́n fẹ́ fi trend, wọ́n fẹ́ fi build the page wọn ò dẹ̀ kọ damages tó bá máa cost. So yẹn gan affect wa gan. Because gbogbo kìíní yìí ni àwọn agbésùnmọ̀mí yìí náà ń wò. Wọ́n fi ń wo witness wa pé ọ̀rọ̀ wọ ojú press conference lọ, ọ̀rọ̀ wọ ojú ariwo lọ. Nígbà tí màá kọ́ sọ̀rọ̀ mi kí n tó ká switch mi lẹ́ẹ̀kan, mo ní more than 25 to 30 interview mo ti reject láàrin 10 days ago. Ẹ̀kọ́ sáré wá bá mi kí máa sọ̀rọ̀. Ní oríṣi àwọn tó kàn máa ń sọ̀rọ̀ ẹni àwọn lórí social media. Kí máa pariwo, kí máa ní wọ́n ti fi mi láyé o, wọ́n ti ṣe kíní kan o, mo fẹ́ wọnú gbọ́. No, ààrẹ kọjá gbogbo yẹn. Institution ààrẹ kì í sọ̀rọ̀ anyhow. Ààrẹ speak and back it with action. Tí o bá sáyé action lẹ̀, you must limit your statement and your discussion with the media. Because tomorrow I did no entity tó bá dọjọ́ wájú. Àwọn ọmọ bá ti blow tán kan wúwẹ̀ tó
tó ń sọ̀rọ̀ lẹ́ni tó ń sọ̀rọ̀ lọ́la a ní kó lọ jagun kó jagun ọ̀rọ̀ ló kàn sọ ẹni àwa dẹni yẹ̀yẹ́ so èyí mídíà ẹ má sọ bí di yẹ̀yẹ́ ẹni yẹ̀yẹ́ ẹ lọ máa kàn pọ̀ lórí àwọn gómìnà yìí àti federal government pé kan jẹ́ ká partner òun náà dẹ̀ ni odindi general ní Nàìjíríà mi ti sọ yẹn so àwọn nǹkan kan wà jẹ́ pé wàhálà ta ti ní láàrin 1999 to 2005 òun ló ń gáìdì wa tẹ́ bá mọ iye àwọn ọmọ wa tó ṣe ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ security pé wọ́n lọ dáwọ́ wú tí gọ́ọ̀mẹ̀ntì ò fọwọ́ sí wọ́n lé ní 1,500 àwọn tó dẹ̀ kú lórí ẹ̀ wọ́n lé ní 300 ẹlòmíì bá aláàbọ̀ ara ìgbà kan wà ó dàgbà wípé gbogbo iṣẹ́ tá a bá ṣe pàǹtí la fi ń sìn state police command la fi ń sìn zone 2 la fi ń sìn iléèwé ẹran la fi ń sìn gbogbo ọ̀dọ́ police command lórí pé àwọn ọmọ wa ń secure àwọn èèyàn lẹ́kọ̀ọ́ Ọ̀yọ́ àti Ògùn state so àwọn nǹkan yẹn la wá wò pé kí ló ń bọ orúkọ wa jẹ́ jù ọ̀rọ̀ security dáadáa sí ní 2009 and 2005 kí ló dẹ̀ fà á báwọn pípọ̀ yìí fi ń bínú sí wa ni pé wọ́n rò pé a fẹ́ gbaṣẹ́ àwọn ṣe a fẹ́ máa take shine lé àwọn lórí so làwọn sọ fún àwọn àgbẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ ṣe security even ládùúgbò kókó gba approval lọ́wọ́ ọlọ́pàá àbí kí ọba lọ bá àwọn ọlọ́pàá àti area commander tó bá dẹ̀ jẹ́ tó bá jẹ́ ńlá gọ́vùnà gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. It's a policy from the organization even before I became Ààrẹ Ọ̀nà Kakanfò pé torí pé kí ó má máa di counterproductive mọ́ wa lọ́wọ́ àdìgbàtà dẹ̀ ti sọ̀rọ̀ yẹn tá a ti ṣe policy yẹn nínú OPC àdìgbà yẹn láti lálàáfíà. So ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí you can't just go and dislodge Okada rider. They are institution in Ministry of Transport in the state and a trailer tó ń bọ̀ ọlọ́pàá ló lè sáàsì wọn àti gbọ́ oríṣiríṣi even trailer Dangote kan arígbà kan tó kó hams wọ ìlú Èkó ibẹ̀ yẹn lọ́pàá náà ẹ̀ sí àgbọ̀ kan ní Àkúrẹ́ ibẹ̀ lọ́pàá náà ẹ̀ sí so ibi tí ọ̀rọ̀ dé yìí àwọn ìjọba wa ẹni láti joint pressure àwa náà lọ represent joint pressure bìtọ́ kọ́ máa wá sọ ilẹ̀ Yorùbá di theatre of war gbogbo wọn náà ní plane o náà ní private jet o tí nǹkan bá ṣẹlẹ̀ gbogbo wọn náà ti di citizen ìlú mi o they will just flew away wọ́n lọ ní nígbà tí ẹ̀sà ti ṣẹlẹ̀ àwa ló dà lé lórí o nígbà tí ẹ̀sà ṣẹlẹ̀ for more than 3 days kò sí governance lẹ́kọ̀ọ́ gbogbo fóònù mi ni wọ́n pè kú gbogbo àwọn ọmọ aláìsàn náà ti gbogbo estate láti protect estate káwọn ọmọ ẹ̀ má ju gbogbo estate tán protect the police stations òun ló fi jẹ́ pé police station tó ń jó kò ju 20 police station lẹ́kọ̀ọ́ lọ tó yẹ pé protect àwọn police station àtàwọn area council ní nǹkan tí ò bá ṣẹlẹ̀ ní Èkó ò bá jù bẹ́ẹ̀ yẹn lọ bọ̀ nígbà tó ṣẹlẹ̀ ìjẹ́ tí gbogbo kíní yẹn lọlẹ̀ ìjẹ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ wa ìjẹ́ wọ́n tẹ̀ pé wá kan dúpẹ́ so gbogbo yẹn náà làwa náà rò irú conference báyìí ló máa ń fi àyè lẹ̀ tá lè fi bára wa sọ̀rọ̀ àtàwọn interview bí o lè fẹ́ máa ṣe interview púpọ̀ so bó ṣe rí nìyẹn ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ̀yin náà ẹ bọ́ sórí Facebook individual kò dìgbà tó bá rí blogger your page is your media platform so òótọ́ fún àwọn gọ́ọ̀mẹ̀ntì kan bá rí pé ó ti ń pọ̀ jù àwọn náà wà nǹkan tè fún yín òun ló sọ fún yín pé òun lọ sọ́yọ́ gbà tó ń dọ̀yọ́ the first thing tó ń béèrè pé àwọn OPC wo ló wà ń bí báyìí gbogbo àti òun rí wọn àwọn náà protect àwọn fọjọ́ mẹ́ta táwọn fi kó mbẹ mélòó la fẹ́ sọ World Congress OPU tá a ṣe fún almost 6 days ọlọ́pàá mélòó ló join wa fún protection gbogbo àwọn tó wá láti diaspora àwọn tó wá láti diaspora tó dàbí pé almost 200 people area commander fẹ̀yẹ́ kàn náà ìdí ẹ̀ ló kàn fún àwọn ọlọ́pàá mẹ́wàá ebi gan orí wọn ó ti tójọ́ kẹta kí Igwe tó sọ fún mi pé ọlọ́pàá mẹ́ta wà mí báyìí OPC ló ń sì kí àwọn èèyàn wọn but gbogbo ẹ̀ wọ́n fẹ́ máa fọwọ́ bò mọ́lẹ̀ ìyá adẹ̀ ń jẹ wọn ó dẹ̀ fẹ́ máa fọwọ́ bò nǹkan yẹn mọ́lẹ̀ fẹ́ máa bò mọ́lẹ̀ adẹ̀ wò wọ́n rán ẹnu ẹ̀ lájọ wà yìí. kí làárẹ̀ ń ṣe ṣé ẹgbẹ́ wọn sọ fún pé kí nílẹ̀ Yorùbá kọ́ máa rán ààrẹ lọ sẹ́wọ̀n ni. wọ́n ló fi àwọn Yorùbá ló ti Abíọ́lá pé kó lọ declare rẹ̀ pé òun ni president bó ṣe declare rẹ̀ òun ni Abacha Abike wọn ló fi mú Abíọ́lá yes l'Abíọ́lá fi wà lórí inú ẹ̀wọ̀n tó pa síbẹ̀. èmi náà ti wá débẹ̀ ń sìn ẹ̀dí fẹ́ ti èmi náà ṣé wọ́n ní kó máa ti gbogbo ààrẹ parí. so nǹkan tá à ń sọ ni pé àwọn aláṣẹ wa bá wọn sọ̀rọ̀ ọmọ nǹkan tó ń ṣe àwọn aláṣẹ wa o ìpàdé wọn ò pé kí gbogbo wa ṣèpàdé I come with communique wọn kọ́ ṣe wíwà ìpín wọn ò rí
wọ́n dẹ̀ ní ó ń bọ̀ làwọn là ń léde. ẹgbẹ́ bá dẹ̀ wá wò bóyá fọ́nì ìkọ́pẹ́rẹ́ ní mútì ní Ìwó ó dẹ̀ dìde ó ní tí wọn bá ṣe ṣẹ̀ríà àwọn olùkọ́ lè rí ọmọ yẹn gbà ó dẹ̀ sọ kò sí ọlọ́pàá kan tó lọ mú. ànúmọ́ yìí dẹ̀ rèé ó ń sọ pé ṣẹ̀ríà máa wọlé Yorùbá sàtà máa wá gọ́bùn lé Yorùbá gbogbo Yorùbá dákẹ́. ipò tí mo wà ipò Ààrẹ Ọ̀nà Kakanfò mo ti ju pé kí n máa lọ máa sọ lórí social media mo ti ju pé kí n lọ máa promise nǹkan tí ìyàn bá ti fún mi láṣẹ láti ṣe mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ju anyhow nígbà tí gbogbo àwọn mídíà ń bá mi mo nílò gbogbo kíní yìí mo ti sọ fún yín ẹ ṣàbẹ̀yẹ máa ẹ fẹ́ kí n máa trend mo ti kọjá ẹni tó wọn máa trend wọn ní parọ́ níyì ẹ̀tẹ́ ní mú wà nǹkan tí n bá lè ṣe kí n lọ máa sọ social media àní kọ́ fún mi láyè mo sọ pé màá ṣe kíní ọ̀ bá fún mi láyè kí lè fẹ́ kí n máa sọ ti pin down wọn tí mọ̀nà tó fẹ́ fi strike lẹ́kọ̀ọ́ mi báyìí. kí n máa fún yín ní example kan ní Ìjẹ̀bú-Òde ní last week mi mọ reason tí àwọn iléèwé ọ̀rọ̀ ń play story yẹn down. arákùnrin kan wọ́n gbé wọ́n wá bẹ̀ sí ń wá àwọn fámìlì ẹ̀ wá lọ bá Sẹ́ríkì Fúlàní Ìjẹ̀bú-Òde Sẹ́ríkì Fúlàní náà ṣáájú pé wọ́n á bá wọn pa wọn kan wọ́n bá bẹ̀ sí ń pa nǹkan at the end of the day àwọn fámìlì ẹ̀ sọ 20 million ransom. nígbà tó wá release arákùnrin yẹn tán tó padà sílùú after 4 days or 5 days tó bá ní kó lọ dúpẹ́ lọ́wọ́ Sẹ́ríkì Fúlàní tó bá òun ṣáájú tán fi dùnlẹ̀ nígbà tó máa dé city room Sẹ́ríkì Fúlàní báàgì tán fi gbé owó ransom wá fún àwọn kidnappers wọ̀nyí ó bá banú city room nígbà tó ti máa wò ìkànnú àwọn ọmọ tó gbébọn sí ilé tí ó ti jẹ́ ọmọ Sẹ́ríkì Fúlàní so bá ṣe ń sọ̀rọ̀ yìí Sẹ́ríkì Fúlàní yẹn wà léwé ẹran lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ rí ọ̀rọ̀ yìí from bottom to the head that's the solution. fẹ́ẹ̀ báwọn senate wá sí Èkó tó wá ṣe security conference gbogbo ẹni tó ń sọ̀rọ̀ wọn kàn praise ìmọ̀ tó yẹ kàn praise gbàdé mi máa sọ̀rọ̀ tèmi nìkan ló yàtọ̀ mo ní kí la jókòó sí bí wàá ìta ń sọ. tí a bá fẹ́ resolve Nigerian security problem tí federal government ò bá ti allow state police and community police kò sí bá ṣe lè bọ́nu wàhálà yìí. lórí inú state police and community police ibẹ̀ làwọn native wọ̀nyẹn ní díjì máa key into that security. ṣe rí àwọn gómìnà yẹn wọn ò fẹ́ kí èèyàn ti ojúbọ ọ̀rọ̀ security wọn ò dẹ̀ fẹ́ kí involve pé tí n bá involve kó wáyé pé gbà ní problem yẹn máa solve kó má di pé àwọn yẹn wọn máa lọ gbógo fún Ààrẹ Ọ̀nà Kakanfò. èmi tí mò ń sọ̀rọ̀ àfojú tó fẹ́ jùkò ìkó ti máa wà lọ́wọ́ àbí tó ti wà níbi ẹsẹ̀ pé àní ẹ pé gbogbo ẹgbẹ́ ìṣẹ́ a máa resolve kìíní tèmi ara nǹkan tó ń pè ní politics yẹn àwọn olóṣèlú gbogbo nǹkan náà máa ń ní normal politicize ní Nàìjíríà tó bàbá fẹ́ sọ problem mi àtẹ̀wá sọ pé dandan pé kọ́ gbéṣẹ́ yẹn fún wa àní kọ́ ṣe òfin kọ́ bẹ̀rẹ̀ state police and community police because ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ yẹ̀yẹ́ o bẹ́ẹ̀ bá ń wo fóònù ní everyday lẹ́ ń gbọ́ kidnapping in different places wọ́n dẹ̀ di successful wọ́n ti overrun more than 50% of the communities ní Kwara State and especially Yorùbá speaking state ní Kogi wọ́n wọ́ ìgálá o bẹ́ẹ̀ bá wọ àwọn kidnappers sí o àwọn terrorists wọ́n wọ́ ìgálá o ọ̀dọ̀ wa náà wọ́n dẹ̀ wọ́ Ìgbìrà o wọ́n wọ̀ dáwọ́ Ìgbìrà o ilẹ̀ Yorùbá tó wà ní Kogi náà attack tí ẹ bá dẹ̀ ti wo ti Kwara ìwọ̀nba náà wọ Ìlọrin táwọn Fúlàní wà o àwọn ibi tí Yorùbá wà ní Ìgbónà òun ni wọ́n attack ní ojoojúmọ́ sódò Yorùbá gbọ́dọ̀ fura èmi ọmọ nǹkan tó ń ṣe àwọn aláṣẹ wa o ìpàdé wọn ò pé kí gbogbo wa ṣèpàdé I come with communicate wọn kọ́ ṣe wíwà pé wọn ò rí wọ́n dẹ̀ ní ó ń bọ̀ làwọn là ń léde ipò tí mo wà ipò Ààrẹ Ọ̀nà Kakanfò mo ti ju pé kí n máa lọ máa sọ lórí social media mo ti ju pé kí n lọ máa promise nǹkan tí ìyàn bá ti fún mi láṣẹ láti ṣe mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ju anyhow nígbà tí gbogbo àwọn mídíà ń bá mi mo nílò gbogbo kíní yìí mo ti sọ fún yín ẹ ṣàbẹ̀yẹ máa ẹ fẹ́ kí n máa trend mo ti kọjá ẹni tó wọn máa trend wọ́n ní parọ́ níyì ẹ̀tẹ́ ní mú wà nǹkan tí n bá lè ṣe kí n lọ máa sọ social media àní kọ́ fún mi láyè mo sọ pé màá ṣe kíní ọ̀ bá fún mi láyè kí lè fẹ́ kí n máa sọ àwọn ọmọ ọlọ́mọ lọ́kọ̀ yẹn 39 tó jẹ́ from the age of 2 to 16 lọ kó wọn ta ló mọ oúnjẹ tó ń fún wọn ta ló romi tó ń fún wọn tíṣà méje tó mú wọ́n ti gé kan lórí wọ́n fi send signal sí wa wọ́n wo demand wọn ẹ máa wò pé kíní ní fanatic religion agenda wọ́n sọ pé àwọn nídìí
gbogbo àwọn tó ti mú tó ti kó sí Agodi prison táwọn fi tọ́bi exchange àwọn tó ti mú yẹn wọ́n dẹ̀ máa fún àwọn níbi 1 billion or 2 billion naira. Kẹta ni pé wọ́n bá àwọn ọ̀gán implement ṣẹ̀ríà ṣe ń gbọ́ as very funny people to that extent pé kán gbé ṣẹ̀ríà wọ Ọ̀yọ́ state. Ṣé rí ìbọ̀dé ti wọ náà Ọ̀yọ́ state ní ẹ lórí alákatakítí? A gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí Ọ̀yọ́ state. Àwọn alákatakítí ti wà ní Ọ̀yọ́ state púpọ̀ àti part of Ọ̀ṣun. Yorùbá gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀. Àní ẹgbẹ́ bá dẹ̀ wá wò bóyá fọ́nì ìkọ́pẹ́rẹ́ ní mútì ní Ìwó. Ó dẹ̀ dìde ó ní tí wọn bá ṣe ṣẹ̀ríà àwọn olùkọ́ lè rí ọmọ yẹn gbà. Ó dẹ̀ sọ kò sí ọlọ́pàá kan tó lọ mú. Ànúmá yìí bẹ̀rẹ̀ ó ń sọ pé ṣẹ̀ríà máa wọlé Yorùbá, Sàtá máa wá gọ́bùn lé Yorùbá, gbogbo Yorùbá dákẹ́. Ó ti ń fi politics yẹn ṣe òṣèlú. Gọ́ọ̀mẹ̀ntì ń blame state ń blame federal government. Gbogbo wa la dẹ̀ mọ̀ pé gbogbo security ta ní láyé yìí 99.8% ọwọ́ federal government ló wà. Federal government tó wà láwọn gómìnà kan lọ́lọ́pàá tiwọn. Àmọ̀tẹ́kùn tó ń sọ yìí general sọ wípé Àmọ̀tẹ́kùn pati ní state police already pé nǹkan tó kàn kù fún Àmọ̀tẹ́kùn ni pé wọ́n legislate ẹ̀ ní National Assembly. Kí ló dé tí wọ́n fi legislate ẹ̀? Wọ́n bá legislate ẹ̀ kán jẹ́ kán gbé ìbọn tó jẹ́ ìbọn tó lágbára. Because ìbọn táwọn pípò yìí gbé gbà míì wọ́n ń gbé rocket launcher tó yẹ pé wọ́n lè fi blow amọ̀tàn. So ọ̀rọ̀ yìí gbọ́gbọ́ gbòye. Ìgbà míì táwọn oníwèé ìròyìn wá pé kí lè fẹ́ kí n ti sọ báyìí? Mo ti sọ solution. Mo ti sọ pé kí ní nǹkan máa invade Ọ̀yọ́. Mo ti sọ pé máa invade Ọ̀ṣun. Bí ẹni tó ń sọ̀rọ̀ bí wòlíì mo dẹ̀ ní intelligent report yẹn every day. Àwọn kan wà tí mi ò lè sọ fún yín sí tí mo ti ní láti jẹta. Ẹ wá fẹ́ sọ odindi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò dọ̀lẹ́. Ààrẹ Ọ̀nà Kakanfò yìí tí wàá lọ́kì ó láwọn ọmọ ogun lọ́wọ́. Ó yàtọ̀ sí ti Abíọ́lá tó jẹ́ businessman ní. Tèmi ìsìn mo wà lọ́kì, mo ní group lábẹ́. Àti mo ti di jàre àti ti kó àwọn group 14 sọ́wọ́. Ṣùgbọ́n tíjọba ò bá àláwọ̀ ẹ̀, ó bá ní o fẹ́ lọ ṣe ẹ̀wọ̀n ni o. Ẹ̀wọ̀n ni o. Tó bá yẹ pé security street ni táwọn ọmọ mẹ́ta lè ṣe DPO lágbára bẹ̀yìn àwọn organization lè lọ bá DPO sọ̀rọ̀ pé àwọn ọmọ ìfẹ́ ṣọdẹ nínú street yìí o. DPO àbí area commander lè grant ẹ̀ bọ́ tó bá ti di pé full scale security in a state gómìnà gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ o. Gómìnà gbọ́dọ̀ pe CPO gbọ́dọ̀ pe DSS o. Àwọn ọgbọ́n gbọ́dọ̀ contact IG tó wọn bá contact ẹ̀ táyọ̀ bá ṣe wọ́n á rán ẹnìyẹn lọ sẹ́wọ̀n wọ́n á make sure pé ìbọn tó bá pààyàn ìbọn tó gbé dání ibo ló ti rí ọta tó ń lò níbo ló ti rí. Ọmọ táwọn sọ báwọn èèyàn ni ẹ̀kọ́ ní à kí làárẹ̀ ń ṣe ṣé ẹgbẹ́ wọn sọ fún ìgbẹ́ kí nílẹ̀ Yorùbá kọ́ máa rán ààrẹ lọ sẹ́wọ̀n ni. Àwọn Yorùbá ló ti Abíọ́lá pé kó lọ declare rẹ̀ pé òun ni president. Bó ṣe declare rẹ̀ òun ni Abacha àbí kẹ́wọ́n ló fi mú Abíọ́lá. For 4 years l'Abíọ́lá fi wà nínú ẹ̀wọ̀n tó pa síbẹ̀. Èmi náà tí wọ́n débẹ̀ ń sìn ẹ̀dí fẹ́ ti èmi náà. Ṣé wọ́n ní kó máa ti gbogbo ààrẹ parí? So nǹkan tá à ń sọ ni pé àwọn aláṣẹ wọn bá wọn sọ̀rọ̀. Bàbá bá wọn sọ̀rọ̀ collaboration ni mò ń sọ mi ò ní mo fẹ́ dẹ́gbẹ́ kan lẹ́gbàá security lọ́wọ́ wọn. Collaboration ká jọ ṣiṣẹ́ papọ̀. GBEDE-GBEYO media lọ́jọ́kọ́jọ́ àwa ni bàbá.